Yeah, check up that swirly. Oh, Baba swirly. Check up that swirly. Yeah. Take a back swirly, take a back swirly, take a back swirly, the barricade swirly, take a back swirly, take a back swirly, take a back swirly, the barricade 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 swirly, swirly, Omuru Brate, to be one money goro, Ewuji, Oloro, Erikunala, take a back, Joe Malaka, how much so cause you go look at take about party, you want any casari, you want to know Lolo. I think some of pieces when you come on gentlemen, I want only pieces, take about swally. Take a back swally, the barricade swally, take a back swally, take a back swally, take a back swally, the barricade 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 swally. Umpinigo, parado, es marini wo bin run te baterisi, shosio, hey where te baterisi, shosio, Jagaba, yeah, Tony Pomoro, some gari Pelomiaro, shosio, the fori ballet, never hale, my ballet, Jagaba, should be one in Papa. Musabi, Musepa, Majera Papa. Take a pass, you want it, Papa. One in labor, one in labor. Take a more, one in Papa. Take a more, take a pass, Museba, Galaga. Take a back swally, take a back swally, take a back swally, the barricade swally. Take a back swally, take a back swally, take a back swally, the barricade swally. The barricade swally, the barricade swally, the barricade swally. The barricade swally, take a back swally. Say one little sorry, take a more, go on, take a more, go on, take a back. Oh, go be Zimbabwe, everybody wants swally, take a back swally, take a back swally, take a back swally, take a back swally, the barricade swally, take a back swally, take a back swally, take a back swally, the barricade 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 swally. Àlọ́kọ́ ló ń kígbe fìríǹdì ọ̀kẹ́ o ẹ wojú ọlọ́ṣà ẹ wojú olè kókókó. Àwọn àlọ́kọ́ ló ń kígbe fìríǹdì ọ̀kẹ́ o ẹ wojú ọlọ́ṣà ẹ wojú olè kókókó. Ẹ wojú olè kókókó, ẹ wojú olè kókókó. Ẹ wojú olè. Mèkì ọ̀ká lélẹ̀ yìí. Ẹ wo ẹ pàkẹ́. Ọmọ yá wa ti wá o. Kí la fẹ́ ṣe ń sìn? Ẹ wo bí bàbá ṣe bí ọ̀nà ilé yìí ti ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ni àdúgbò ni wọn náà. But at least ó yẹ kẹ́ lè mọ́rọ̀ àwọn ọlọ́pàá tó máa ń wà ní checking point báyìí. Ẹ mọ nǹkan táwa need bẹ́ẹ̀ ṣe lè gbé wa kọjá tí wọ́n ò ní dá wa dúró rárá nǹkan tá a fẹ́ nìyẹn. Ṣé kò sí? Bàbá sí wàhálà o ṣiṣẹ́ àti. Bàbá ẹ fọkànbalẹ̀ má bẹ̀rù ẹ wò tí ẹ bá ti lè gbé wa escape mẹ́ẹ̀ ṣé ẹ pé 5,000 naira máa fún yín 50,000 naira máa fún yín sí ṣé ti gbọ́. Òótọ́ ni o ti yẹn sìn jẹ́ bá ṣe wáyé a ṣe lọ jalè ní olè níwá owó dẹ̀ wà ń lẹ̀ ṣùgbọ́n tí wọ́n ti lè gbé wa kọjá bí 50 billion. Ẹ wá kí lẹ̀ ń rò kan tẹ̀kàn gbọ̀n látàárọ̀ ẹni sùúrù tọ́lọ́mọ kan ló ṣòro òun kò làwa ṣojú o ẹ gbé wa kọjá kájọ lọ́rùn kó lè wúlò fáwọn àti ẹ ti gbọ́. ó yá. tó bá dẹ̀ dùn tí lójú ó ti yan ọmọ ayé làwa o.
Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ ń bolẹ̀ tí ń bọ̀ ń bolẹ̀ ń lọ. Mo ń bọ̀ lọ tí kò rú mọ́ lọ sí Ìkẹjà. Kí ló wà lẹ́yìn búùtù? Kò sí. All right. Ẹ̀yin guys, ẹ bọ́lẹ̀ mo fẹ́ ṣáàtì yín. Kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà? Àwọn guys ni mo ní kó bọ́lẹ̀ sódà máa check wọn. Saburi. Samovi. Tí wọ́n ṣe mélé ní bíbá yìí ni. Ẹ fá àwọn boys ní kan weekend. Ojú yín dẹ́gà o. Ó yẹ kẹ́ máa dáhùn èèyàn mọ̀ tí o ṣẹ̀ṣẹ̀ máa ń rélé o máa ń ṣẹ̀ṣẹ̀ rélé ní bíbá yìí ni. Bá ti rélé èèyàn máa dáhùn èèyàn mọ̀. Òṣì ló jẹ́ ká ló mọ̀ ẹ̀rí o, òṣì yóò gbé tóbi kó má ṣe yà nílé wa. Ó ṣeun. Kí ló dé tó ń láàgùn bọ̀ lọ báyìí? Mo ń fẹsẹ̀ rìn bọ̀ láti lè lò. Ó fẹsẹ̀ rìn. Bẹ́ẹ̀ ni. Láti ilé. Kí ló dé kò sówó lọ́wọ́ ẹ̀ ni? Mi ò ní. Ṣé o ti wá wá nǹkan jẹ báyìí? Mo jẹ súnlé. Ṣó dẹ̀ yú ẹ? Mo wà ókè. Ń bolo wá ń lọ àbó fẹ́ wá bá wa tajà ń bí ni. Mo wálé ló pè mí bọ̀ mi ò gbọ́ nǹkan tó ń sọ̀rọ̀ lórí fóònù. Bẹ́ẹ̀ pé fún mi owó ló ń sáré lọ. Aṣá nítorí owó ló ṣe yarí báyìí. Kò bá ti bá tiẹ̀ lọ. Ìyá má pẹ́ o. Ó má ṣe yà nílé wa, owó ló jẹ́ mọ́ bá ẹ̀ gan, òṣì ló jẹ́ ká ló mọ̀. Èmi máa sọ fún ẹ o, ṣorí jàgàbá tó ń rí yẹn fílẹ̀ fèmí, èmi ni mo ní, èmi ló tọ́ sí, wọ́n bẹ̀ mí du ọkọ o, o ò tí mọ̀ mi. O ò béèrè mi. Bẹ́ta ni ẹ. Wọ́n bá mi du ọkọ. Ṣé ṣáà lè wá máa lọ́ǹsì? Nbo. Ẹ lè wá máa lọ́ǹsì. Ẹ jọ́ nítorí títọ́ Ọlọ́run. O lókun. Olókun ilé tó bá jẹ́ pé ẹ fẹ́ sọ. Kìnìfà orí ẹ̀ yí ni. Súnjọ. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Olórí burúkú ni ẹ̀yẹ́ fẹ́ bàjẹ́ ni. Wọ́n gbà sọ fún wa olórí burúkú ni ẹni. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Ó mọ̀ tó tó wájú ẹ̀. Ta ni wọ? Èmi Ògún ni. Ìwọ láyà sí 1000. Ikú máa pa láàánú wa. Ikú máa pa láàánú. Wọ́n máa ṣe orí burúkú. Àbúrò sì ni ẹni. Ọlọ́run máa bá tiẹ̀ jẹ́. Bàjá ẹlẹ́nu. Wọ́n bí ìjà ẹ̀dá. Ẹ kí ló fẹ́ ṣẹlẹ̀? Ẹni Ògún. Ẹ kí ló fẹ́ ṣẹlẹ̀? Ẹ kí ló fẹ́ ṣẹlẹ̀? Ọkẹ́ mo lè fún ẹ lẹ́nu. Wọ́n bí ìjà ẹ̀dá. Wọ́n bí ìjà ẹ̀dá. Wọ́n bí ìjà ẹ̀dá. Wọ́n bí ìjà ẹ̀dá. Ògún wa. Sọ́rí burúkú lọ sí ẹ̀kọ́ ṣẹlẹ̀. Bọ́lá kìí ní sùúrù. Kí ló ṣí ẹ̀? Ìwọ Ògún kan tó bá yẹ pé mo á mú kúrò dùn ẹ̀ tó lè dáyé mú ni. Wọ́n bí ìjà ẹ̀dá. Tó lè dáyé mú ni. Wọ́n bí ìjà lájà ẹ̀dá. Ikú máa pa ẹ̀sẹ̀. Sọ́rí burúkú lọ jà ẹ̀. Olóṣù wọn lọ́dọ̀ fà á. Olórí burúkú. Àwọn ilé ìsọ̀rọ̀ ń wò. Ọlọ́run máa bá tiẹ̀ jẹ́ ni. Ṣé torí mò ń pẹ́ lé mò ń pẹ́ Jagaba? Jagaba tẹ̀mí mọ́ àwọn méjì ni. Aṣíwájú àti MC Òṣòdì. Wọ́n ṣe bí olórí burúkú bọ́ ṣe yìí. Tó bá tú mi lẹ̀. Tó bá tú mi lẹ̀. Wàláhì ò ní dúró. Olórí burúkú máa ṣàǹfààní. Kọ́ṣì lọ ẹ mọ̀ máa lọ fẹ́ máa bá ẹ. Olórí burúkú ó bóyá ebi. Olórí burúkú. Ikú máa pa ẹ̀yìn. Ikú máa pa láàánú. Wọ́n bí ìjà ẹ̀dá. Wọ́n bí ìjà ẹ̀dá. Wọ́n yẹ bá mi fà. Bá mi fà. Olórí burúkú ni ẹ. Ọlọ́ máa bá tiẹ̀. Ọlọ́ máa bá tiẹ̀. Ẹ kí ló bá ṣẹlẹ̀? Ẹ kí ló bá ṣẹlẹ̀? Ó yà là. Wọ́n bí ìjà ẹ̀dá. Wọ́n bí ìjà ẹ̀dá. Ó yà là. Lẹ́sẹ̀. Ó yà lẹ́sẹ̀. Mo tẹ mọ́lẹ̀ bọ́sọ̀ fẹ́ kí n gbèrò bẹ́ẹ̀ ọjọ́. Gbọ́. Rọra máa gba mọ́tò ní mọ́tò jọ. Kéètò ọjọ́ ta máa 12.
òṣì ló jẹ́ta lòun ẹ̀yọ́ òṣì ló kéré tó. ló ṣe gbogbo ojú ẹ báyìí ló ṣe ẹ báyìí. Rotimi, kí ni nǹkan tó yàn ò ṣàkó fún láìsàn sọ fún mi. so àìlówó lọ́wọ́ ìyẹn ní kárìn ni o ó dà tábà wá lówó ọ̀hún tán tára ti bàjẹ́ kí owó tó dé báwo láṣọ ṣe fẹ́ fìtara. mo ti gbọ́ nǹkan tó sọ báwo wá lówó tí o sọ. mo ti rí gbà àmọ́ kò pé. bí èlò lórí. mo sì rí bíi 50,000 naira gbà náà bí mo ṣe gbà báyìí mo kó fún àǹtí rísí tó ń ta ráìsì lẹ́gbẹ̀ẹ́ pàkwà ṣùgbọ́n pé kò make sense kí n máa ká dúró owó yẹn rìn kí n máa fi ṣe iṣẹ́ káàkiri ṣó yẹ ìyẹn gan-an lọ́n ló ní kí n sọ fún mi pé mo fẹ́ fi sanwó skul àbúrò mi bí bẹ́ẹ̀ kọ́ wọn ò ní gbé jáde. ìgbà wálé tó kù fún fẹ́ pé báyìí sí. péjú wọ́n ti ẹ̀ sì gbé yìí tí mo bẹ́ẹ̀ rí yẹn náà wà máa lò náà àjojúmọ́ kan wà tí mò ń dá lẹ́gbẹ̀ẹ́ pàkwà àti bá ti gbà yẹn máa sàn sákàùntẹ̀. ṣé ọkọ ọ̀rọ̀ ọlọ́run ṣé gbogbo wàhálà tó ń ṣe torí pé. ẹ pẹ̀lẹ́ mà yẹ sọ. ọlọ́run máa ṣe iná yàrá yín kalẹ̀ ẹ ní rántí wọjú òní inú yóò ní bàjẹ́ láṣẹ. yẹ sọ ẹ pẹ̀lẹ́ mà. màámi Rotimi máa sọ pé òun máa fún mi lówó yẹn. Rotimi mo mà dúpẹ́ o ọlọ́run á bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ o. àmì mà. orí torí tó ṣe ń ṣe yìí ọlọ́run níjó bàjẹ́ láéláé. ẹ wò mọ́ mi àdúrà tèmi máa ń gbà ní pé kẹ́ túbọ̀ pẹ́ láyé jù báyìí lọ kẹ́ pẹ́ kẹ́ lè jèrè àwa méjèèjì gbogbo ìgbà tẹ́ bá máa jẹun wa kẹ́ má jẹ nínú àìsàn. ẹ wá bá mi sọ ó mọ kẹ́ ló ń lọ sí kó má ṣe nǹkan mi kó má ṣe nǹkan mi ẹ jọ̀ọ́ mọ́ mi. ṣùgbọ́n takọ ẹ sọ wọ́n ní níta bá lọ sógun òun là ń kọjú mọ́ n tí ọkọ ẹni bá dẹ̀ ti fẹ́ èèyàn ń bá a fẹ́ ni o ó ṣàrí pé mi náà máa ń gbọ́rọ̀ sí bàbá ẹ̀ lẹ́nu ni. ẹ jẹ́ kí èmi padà sẹ́nu iṣẹ́ wọ́n ní. ẹ̀yà ṣẹ́ o. àrí ẹ̀. sí. attention jagaba darela banama agaba baba ló tún wọlé ó lè bọ̀. bàbá o. ṣé èsì olùgbójú ti fún ẹ lówó. bàbá wọn ti fún mi. abáǹsì ńkọ́. wọn ti fún mi. àdìsẹ́gò. wọn fún mi ó pé. ẹ lè wá wà lẹ́sìn. ẹ àbá gbogbo ṣéǹjì tó ṣàràjọ sí mi lọ́wọ́ ní ìsinmi yàbí 25k ni. àwọn owó yẹn tó nǹkan kan ok màá fi kún tilẹ̀ ṣàràstàn màá rán ẹ lọ bá MC ó ti yẹ half 100,000 ṣàràstàn because mo lọ sí Bombay lọ́la. bàbá o. ìfẹ́ kó skunk wọlé òye ẹ̀sìn ìfẹ́ kí packaging wọnú iṣẹ́ yìí ṣó ti yẹ skunk kẹ̀lẹ̀kẹ̀lẹ̀ ó bá àdújẹ já lọ ó ti yẹ ẹ̀sìn mọ̀ ayé ẹ̀sìn packaging lè kó ń lè kó tóbi ìwọ̀dẹ̀ ló máa di ilé mú. ẹ wà pa bẹ́ẹ̀ náà tẹ bá tẹ lọ ẹ̀mí á di àbẹ́tẹ̀ mú á di ilé mú. àgàbà. àfà. síbàjẹ́ òun dàá ẹ̀kọ́ fún mi. ìtumọ̀ wèrè wẹ́ kọ́ fún ẹ kí ló fi síbẹ̀ náà yẹ fún ẹ. ẹ̀wọ̀n fún mi lọ́jà. ọ̀gbẹ́ni tọ́ bá kókó mú fèmí ọ̀fẹ́ kọ́ ló débi o ti gbọ́ ara tọ́ bá kókó mú ṣe ń jù wá jọ. wà ewu lóhun tí wọ́n ń filẹ̀. mo jábàjábà rẹ̀ tó ní ẹ̀sìn tí wọ́n bá ti dilé mú irú ẹ̀sìn ọ̀rọ̀ abẹ́ ọ̀sẹ̀ kan ẹ̀rọ àlè kò yẹ bọ́ skunk yẹn kò easy àti get ti ẹ̀sìn ṣe ẹ̀gbọ́n yẹn ẹ̀wọ̀ sí ilé ìṣá. ilé ẹlẹ́dàá gbà fún wa. ẹ̀fì alẹ́ ìkíni ẹ̀fì alẹ́ pàṣẹ ẹ̀fì alẹ́. àwọn ọmọ wọlé àti bẹ́ẹ̀ plé ní ìṣẹ́ tó wà ní. Jagaba Jagaba ilé Jagaba aleba èmi náà di ẹ̀rẹ́jọ jágbà aleba ọmọ orí nìyẹn ọ̀gá ọdún fàákì àgọ́ o. ọmọ orí lọ nìyẹn o ọmọ ní káwọn tèmi kọ́kọ́ wá wo àbẹ́tẹ̀ mi bí ẹ wo ẹ̀yin guys ibi tí mo ti bẹ̀rẹ̀ ilé ibi tí mo forí ara mi pamọ́ sí ilé ìgbà kan Jagaba lẹ́gà oníbàjẹ́ ayé system lórúkọ tèmi ọkọ̀ ṣinko. system. àwọn strong ọ̀pì ló ń kí ẹ. ọ̀pì àkà aláì ó tàn kárí ayé ni ìròyìn popular. ọ̀pì àkà eléyìí àwọn ti pẹ́ o àjọ ń sun bí inú woro àjọ ń sùn. wéé lọ nìyẹn o Jagaba. àyèbá ló jẹ́ kí n rí ẹ má bínú ẹjọ́. kò sí wàhálà kò sí wàhálà. Jagaba. àyèbá. wéé lọ nìyẹn ọmọ orí náà sọ lọ́wọ́ yìí. àyèbá wá iṣẹ́ ẹ̀ ló ṣe ṣe. iṣẹ́ wo. iṣẹ́ olè tó máa ń jà ẹ́.
olè wá ń dà mí ìsà Paso ó Paso. àlàyé nìyẹn Jagaba bàbá orí ẹ wà ń bẹ. inú mẹ́ta yìí jí ìbọn lọ àyè àbà. àbájú àti mi à ń jáde lórí. olúwaye máa ṣá yóò ṣe mo dúpẹ́. wọ́n tọ́jú inú mẹ́ta sí àyè. ilé ti kọ́ fújì. ilé àgbàdo bàbá ṣá. wà á lè ṣí ẹ̀. Jagaba ní o láìkí láìtàrà afẹ́ o. báwo rí màá mú wa. ọdẹ mi lẹ́wọ̀. ọ̀rẹ́ sálù ló ṣeun. ara yìí tó dáa fún. owó ẹ̀jíjọ́ ṣé é ti ẹ̀gà mi ṣe. o máa ra láìtà bá ọwọ́ tẹ́bà bá pọ̀ tẹ́bà. àbágbọ́n àbọ̀gbọ́n kí ló jẹ rẹ̀. nílẹ̀ wọ́n náà ni mo wá ọlọ́run ní jẹ́ kó dáràn. ẹ̀ka lẹ jagabi kan pè bí jagabi jagajaga rán pè olórí burúkú tẹ pé òfò lọmọ ẹ̀fọn ṣe ìkọ́nù àwọn ọmọ ìyájọ́ ń kóra ń kiri iṣẹ́ olórí burúkú ẹ̀ pé ń palẹ̀ mọ́ ọ̀dọ̀ ti kiri jẹnẹrétọ̀ pásímà lébọ̀ yìí mò ń lò lé ògùn ló máa pọ̀ ọmọ tó ń fi mí rẹ́rìn yẹn àbọ̀ olórí burúkú táwọn èrò pé mò ń jẹ̀rẹ́ ni kí ni dédé jádégàtì. bàbá lẹ́gbà ẹni sùúrù. kí ni sùúrù. ọba jẹ́ kẹ́ stop ẹ̀. èmi ń ṣeré sórí yín yìí ni ẹ wá inú bọ́lá yìí wọ́n ń jalè mẹ́ o ọ̀rọ̀ à ń tiri wọn bọ̀ yìí o ṣẹ́gun wèrè ṣàkíní mi nìyẹn sì. sọ́rí gbogbo wèrè tá ì ṣe yìí kó ìsìn wọn ṣe rí kémi náà kò ṣe rí ògùn rè lábẹ́ ọmọ mi èmi náà ṣe wèrè rí torí pé kí nǹkan má bàjẹ́ ni o àgọ́ ọlọ́pàá ló yẹ kí n lọ straight kí n la report pé àwọn ọmọ yìí o aya peter ni wọn aya killer ni o aya sense ni gbogbo nǹkan tó burú máa pẹ́ ń ṣe. ẹ ti wọ wèrè àbí ó yá ẹ wojú kan nu wọn ló bá ti mú nu wọn. tí n bá rí ọmọ tó gbẹjà ògùn máa padà nù. bàbá lẹ́gbàá ti wà lẹ́jà àbẹ́ wà rẹ́ o. olórí burúkú ẹ̀ kò sí bí orí ti ń yí bọ́tí mo dáàmọ̀ ó dà fọ́n bù. ọmọ olórí burúkú ọmọ tó jí ó kọ̀ la kọ̀ọ̀kan báyìí ó níkùn báyìí mo dáàmọ̀ kí n bá rí. olórí burúkú ọmọ ni ògùn ló máa pa o. àbálọ́gbà ó máa kí fún yín o. ó máa kí fún yín o. wàá kí fún mi. ìtumọ̀ rẹ̀ nà. èmi àmọ́ kan jíjẹ́ lọ nítọ̀gbìn àpásímẹ̀ níbọ̀ wọ́n wàá kí fún mi. má bójú ìjà o. wàá lójú mi jẹ. ẹ má lọ́jọ́. èmi náà rọ yẹn o. mo bá kó máa ná rìpọ́tì ọlọ́pàá. ẹ má lọ ẹ kọ́ mi jọ. ó dà. jẹnẹrétọ̀ wèrè bẹ́ẹ̀ ló. ẹ wá túmọ̀ ẹ̀ olófò ni bàbá. alẹ́bà òwúdà. ó lọ ṣe gá. alẹ́bà olórí burúkú ni ìyá ẹ̀ rí. ayé fáyín báyìí olórí burúkú nìyẹn mo lè má sọ fún ẹ pé nínú bọ́lá iṣẹ́ mi fẹ́rẹ̀ ẹ gbọ́rọ̀ ó ti yí ẹ káàbọ̀ olórí burúkú nìyẹn olórí burúkú nìyẹn olórí burúkú nìyẹn má sọ fún ẹ jẹ́ ìyẹn wọn ló jí ojú ẹ̀rọ ẹ wá wọn ní wèrè kí ló ṣe yìí jẹ́ ìyẹn wọn ló jí jẹ́rẹ́tọ̀ yẹn jẹ́ ìyẹn wọn ló jí wọn ló jí. ayé tẹ̀gbẹ́ bá bá ṣe bẹ́ẹ̀ wo kí n má pààrọ̀ èmi ni mo jí ẹlẹ́dàá ń gbọ́ sitin alukura ọlọ́run bí mo ṣe wọlé kí n kàn kólẹ̀ yẹn jẹ́ nǹkan ọ̀rọ̀jú mọ́ mi kó dẹ̀ máa wo sílẹ̀ méjì ni mo gba jẹ́ olórí burúkú ni ẹ ayé ó ta sílẹ̀ méjì. Jagaba kí mo sọ fún ẹ bàbá mo ní pé inú àbàyè kẹ má jalè ó ṣe é ṣe ó ti yé yín olórí burúkú ni ẹ olórí burúkú ni ẹ. Jagaba. olóhùn lélẹ̀ yìí. mo bá sọ fún yín ọjà gbé ẹ máa rí máa lé dànù. àpáta ọdún bọ́ wọ́n bá wọn àkáńgọ̀ ló mìíràn sẹ́yìn. wà á túmọ̀ ẹ̀ ń sìn náà. kò ní bàjẹ́ o. ẹ pa àṣàyè yìí jẹ kó ṣì kò dáadáa. ó ti wà lẹ́rùn. Jagaba fìyẹ́lẹ̀ ìwé ni túmọ̀ ọmọ iṣẹ́ ti yàtọ̀ àwọn boys mi akọ̀ máa ń tẹ̀ ká máa máa san owó ni. yahoo. bóyá ń wo yìí ẹ̀tọ́run mi 1.5 ni 1.5 million. 1.5. àwọn ọmọ wọn ti yàtọ̀ gan-an. Jagaba. ọmọ jẹ́ kájí kan máa tẹ̀ka èmi náà. ìwọ́kẹ̀ àbájáyé lọ́wọ́ ń lọ bí. Jagaba. ẹ̀yin bọ́ ìjọba bínú o. àwọn oníbàjẹ́. ó ti pẹ́ pàdé mi. awúráwo ni. ọmọ mo ní káwọn tèmi kan tẹ̀ wá wò bóyá ń lọ kan tẹ̀ wá gbọ́ṣẹ́ wò torí ní kò ìta wà yẹn ọmọ à ń ju tábó ṣe wù wá òye ẹ̀ àwa kan ti ń jẹja a máa ń wọ́ọ̀ṣì ní kò yẹ ẹ̀ ọkọ̀ wípé ọmọ wa lọ jẹ ti Jagaba ọmọ security tight ń bí báyìí ó ṣe é ṣe àbí tèmi Jagaba tèmi ròyìn lélẹ́yìí kò pé méjì o. oníbàjẹ́. àbàwọ̀ sílẹ̀ rẹ̀. jẹ́ kó mọ̀
ṣàlàyé àwọn ọmọ yìí kọ́ àmọ́ sí pàṣọ rálẹ̀ yìí o. báwa sí. níbo pàṣọ ń pè ní Fáfolú. Ọlọ́run tálá ibà tún rí mi ọmọ ọwọ́ ẹ̀ pọ̀ gan ó gbọ́ ní rẹ́kọ̀dù ẹni. ó ti yẹ sí pé ó máa gbọ́ àlébà ìsọmọ náà owó ọmọ tó ń sọ láwọ́ yìí wọ́n ní dúró lórí àwọn tó ní jókòó ìyá wọn wá sáré kú. ó ti gbọ́ ni. ẹ jẹ́ ká tán náà sí. Jagaba bàbá tuwálé bàbá yìí ni mo á rí oníṣẹ́ kan tí mo ṣe fún yín ni wọ́n á ní kí n gbé súnmọ́ yín bẹ́ẹ̀ lè rẹ́pítẹ́ lè ṣe fún mi nínú iṣẹ́ àbá. ṣé o tí o símbólà mọ́ àbí o ti tírọ́ọ̀kì mọ́. mo wà ń bẹ̀ náà akọ̀ ń ṣe méjì papọ̀ náà nítorí pé àmọ́ bí tí wọ́n ti lè jẹ́ lọ bàbá. ẹ kọ tẹnu ẹ ká gbọ́ ẹ o. Jagaba ṣebí wọ ni bàbá Prince D1 ló ń sọ̀rọ̀ mo salute mo ṣe bá gbalagbà má jẹun rá bàbá Jagaba ṣebí wọ ni bàbá wọ́n lè lé ẹ bá wọ́n lè lé ẹ mú jẹ́ kọ́ mọ̀ ìwọ ni bàbá jẹ́ kọ́ mọ̀ Jagaba mo ṣe bá gbalagbà ó tuwálé Jagaba tuwálé Jagaba tuwálé Jagaba tuwálé tẹ bá rí kẹ tuwálé Jagaba tuwálé Jagaba tuwálé Jagaba tuwálé tẹ bá rí kẹ tuwálé ha tẹ bá rí kẹ tuwálé ha tẹ bá rí kẹ tuwálé ha tẹ bá rí kẹ tuwálé bàbá kò jù bẹ́ẹ̀ lọ́mọkàn ní kí n gé tánṣó fún yín bàbá. rí ẹ pé báwọn rí àmì ẹ wá mú kókò tó máa san owó ó ti yí ẹ. bá àgbàlagbà òní rẹ̀ bàbá. lọ́wọ́ bọ́jà rí wá àmọ́ rí owó tí mo kó sáré pílò ta ló kù. owó tí mo ní pé fẹ́fẹ́ já ní Bombay. àmọ́ ti kó. wà á tó wá jẹ́ go stop ewé ní wèrè bá mi kó òjò. sójú ń dùn ẹ̀ ní orí pé ìyàwó ẹ̀ ò ní ọjà lórí gbà ni. wà á mi ṣeré o. èmi mo kọ fìyàn lẹ̀ mi mo kọ. kí ló ṣe é sìn dábìlì kí ló ṣe é sìn. kí ló bẹ ṣẹlẹ̀. kí ló kọ fún. àrògùn nìyẹn. àrògùn lèmi. àrògùn nìyẹn. àrògùn lèmi. ẹ nà ó. ó dé àkọlé burúkú ni. òkè mo kówó ọkọ mi kí ló bẹ ṣẹlẹ̀. bá mi kówó mi. ẹjú ẹ̀kọ́ ṣé o mọ àwọn èèyàn gidi búùsì gan ni ó yà àmọ̀rí kí ló bẹ ṣẹlẹ̀ Koko Zaria gan ni òkè ó yà kí ló bẹ ṣẹlẹ̀ MC gan wá ní òkè ẹ̀kọ́ kọ́ fún mi 1 million mo ní kò jọ́sẹ̀ ẹ tí mo fẹ́ kú sí lórí ni ó wá ṣe bẹ́ẹ̀ pé ọlọ́run wà lẹ́nu. MC afẹ́ wọ́n bí MC rẹ̀ afẹ́ wọ́n bí rẹ̀. ó dà pé olórí burúkú ni ẹ tó bá kọ́wọ́ fèmí wá ó yà kó wò mí bóyá mo ní tẹ̀lé. wéré. ṣé ó fẹ́ fún mi ni. ọmọ mi jọ MC náà àbúrò yẹn sí. máa lọ sí ẹ. ó dà pé olórí burúkú ni ó dà àwọn kó kí ló fẹ́ ṣẹlẹ̀ ó yà gàpá ṣé bó ehun. amori e. tèmi lè jẹ amori e. tèmi lè ọjà mo ti kọ kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ amori kí ló fẹ́ ṣẹlẹ̀ ọmọ mi o kí ló fẹ́ ṣẹlẹ̀ ọmọ mi o kó mi fún mi. pín náà wẹ̀ kó mi fún mi. ó yà gbà òun ni mo kó sápò yìí. olórí burúkú ni ẹ. olóṣì ni ẹ. ọlá búkì ló ń jẹ. olórí burúkú ẹ búkì wò. olórí burúkú ni yín ni à ń sùn nílé ẹ̀jẹ̀ ká sùn. olórí burúkú ni yàrá jẹ. wà á kí ni tiẹ̀. tí o ti rí pé olórí burúkú ni o jẹ́ kọ́kọ́ lọ́kọ́ máa ṣẹ́jú ìṣèlú la. tí o pé olórí burúkú làwọn èlò. ládàá kọlọ ikú máa pa ikú máa pa láàánú ẹ àbọ̀lórí burúkú ni ẹ. Jagaba kí ló kọ̀ wọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ó lọ́ fẹ́ pa ìwọ ó yà ṣe bóyá mu. olórí burúkú lẹ̀ jọ. olórí burúkú ẹ sọ jẹnu ìwọ. ó sì jọ. ẹ ló ṣe ẹ ló ṣe ikú lọ ẹ kí ló fẹ́ ṣẹlẹ̀. ẹ gbé jáde olórí olórí burúkú kan ló gbá mi lẹ́sẹ̀ lójú. ẹ̀ṣẹ̀. ọmọ ọ̀tá ni ó wọ mọ́tò kò dẹ̀ fẹ́ san owó bó ṣe fún mi blow nìyẹn èmi kan fẹ́ fún jápìn ṣùgbọ́n ó sá lọ. ṣé máa ṣe sùúrù torí Ọlọ́run ẹ má jẹ́ kó máa dìjà báyìí ìwọ náà wojú ẹ ojú lọ́wọ́ ni o ilé ìpọ́. àwa òkè. ṣó ti wá wọ̀gùn lò báyìí. wọ́n mi ti bá lóògùn máa sùn. kó o sùn náà ló dáa bíyàn bá lóògùn tí ò bá sùn kò lè ṣiṣẹ́ lára. ọmọ mi ṣe rí mọ́tò tá a fi ń ṣiṣẹ́ yẹn èmi gangan ni mo gbà lọ́wọ́ ọ̀nà olórí burúkú dẹ̀ làwọn drivers yẹn owó nìkan ni wọ́n wà after so mo láti mójútó kọ́ má bà mọ́tò ní mọ́tò jẹ́. torí mo kàn sáré yàtọ̀ pápá ni tó bá dalẹ̀ màá lóògùn máa sùn. fira kún oúnjẹ tó ń kó lọ sí school. ṣé o kọ. mọ́mí yes ma. Rotimi wá àti lògùn ẹ o. ó dáa. Jagaba
Alpha. Honestly, mi ò lè parọ́ fún ẹ kò yẹ. Àwọn nǹkan kan wà nílẹ̀ gan-an tó ń lọ rẹpẹtẹ. All the time láyé máa ń sọ̀rọ̀ especially àléébà kò lè má jẹ́ ọ̀rọ̀ ẹlẹ́nu. Normally mo ọ̀gá tíjọ wà tipẹ́ iṣẹ́ náà ló bá dé. But ọ̀rọ̀ kan wà nílẹ̀ tí our guys fẹ́ kó understand. You know? Ó mọ̀ pé gbogbo nǹkan láyé yìí step by step ni, you know, level ni gbogbo nǹkan. Ṣọ́ra our guys bá ṣe wà ní sìn Ọlọ́run ti ṣe àti upgrade gan. Ó mọ̀ pé tó bá tó time tẹ́dà fẹ́ upgrade wọ́kọ́ ló máa sọ pé ó ti wà láyé kan kò yẹ bó ṣe máa mọ̀ lélẹ́yìí tó bá ti ráwọn èèyàn tó ń kí ẹ báyìí tó bá ti wá rí ẹ tó bá ti ń ṣe báyìí wàá mọ̀ pé ó yá ọgbọ́n ti sún síwájú gbogbo àlọ́ yẹn túmọ̀ sí pé our guys àti upgrade ní láǹfààní àti lè máa jókòó ru bíi mọ́ kò yẹ so mi nífẹ̀ẹ́ kó fi bínú mo fẹ́ kó understand nǹkan tí mò ń sọ o. bọ́lá pé o mọ̀ ń wọ́n mọ̀ jẹ kò kí ń ran mọ́ nù. iye pọ̀ ẹ láti lè má débi. system ọ̀rọ̀ system sọ ọ̀gbà bẹ́ẹ̀. sori kò ṣe pé àwọn boys ń ṣègbéraga ó yẹ ń sìn fọkànbalẹ̀ kò ń ṣègbéraga rárá but ẹ̀mọ̀ kan tí mi máa suggest yàgbá a kàn bẹ́tà kó máa package ó yẹ kó máa pọ́n lé gan kó máa kó fún wa lé wàá wà pẹ̀lú wa ṣe fàájì àṣùgbà ilé ó ti yẹ. Jagaba ṣòro bó ń lọ làwọn gáàsì sọ yẹn ọmọ mọ́mì làwọn eléyìí bọ́tírìṣì ni wọn ọjọ́ rú àwọn àyàwó alámọ̀ wọ́n ń lọ lábẹ́tẹ̀ yìí ó yẹ. ṣé ọmọdé fẹ́ nìyẹn kí máa kó wá sílé ẹ ó kéré gan-an òsínwó rẹ̀ máa kó wá sílé. nǹkan tá a torí ẹ̀ wá bí gan-an àárín kí ló ṣẹlẹ̀. gbogbo ilé tá a mú ìwọ̀ta lásán ni. àbórí àgbà máa tọ̀tọ̀ ń ṣe dáadáa. ṣó lè bọ̀ olórí burúkú jẹ ìbọn ló wà. mo ti bọ̀ mo ti wọlé náà ọ̀gá mi. ló wá já owó wèrè. ọ̀gá mi ẹ má bẹ̀ ọmọ wèrè yẹn lọ dá mi dúró. ẹ kí ló ṣẹlẹ̀. ọmọ wèrè under bridge yẹn ni sáwọn fẹ́ fún mi lówó mi ni. mo lọ wí máa wọlé pé máa sọ fún Jagaba àti máa lọ dé. lọ́ọ̀kan sì gbowó dé. bí ìyá mi rè mi ní gbà kí ni. ọmọ mi ní gbà àbá àgbàlagbà. ó di train ọmọ yìí gan. ẹ̀yin ọ̀gá filẹ̀. Ọlọ́run mo promise yẹ alágbọ̀n ló máa bá rẹ̀ Ọlọ́run tó bá ṣẹ̀wọ̀n kó débi kan Ọlọ́run ní sọ́ọ̀bù wẹ̀rẹ̀ yẹn. ẹ̀wọ̀n ní wẹ̀rẹ̀ ní lọ́ọ̀bù kí ló ṣẹlẹ̀. olórí burúkú ni bàbá yìí ṣá ó lé ní o ó wá sílé mi ó wá bèrè mi kò bá mi yàrá òkè bá dẹ̀ ti lọ sí iléèwẹ̀ ó jẹ́ wọn pé ó jí fóònù yàrá òkè bá ṣá mo dẹ̀ máa wọlé yàrá òkè bá bèrè lọ́wọ́ mi pé àlà fóònù òun dà mí mú fóònù ẹ̀ ok ọ̀rẹ́ ẹ̀ tó wá ń sìn olórí burúkú yẹn ti wá òun ló máa jí fóònù yẹn mú ilé bá nìyẹn mo dẹ̀ pé òun ló máa jí. ó jí fóònù. ẹ wo bàbá kò tí wọn fẹ́ fóònù ẹ ṣe èmi á jí fóònù ẹ. sọ́hun ló mú. Jagaba òun ló mú. bàbá èmi kò mú o kò rí bóyá sọ yẹn. ìwọ ló máa mú. olórí burúkú dẹ̀ ní ẹ. èmi kò mọ̀ mú. ayé Jagaba èmi ni wọ́n ti láti ẹ̀ èmi mọ̀ mú. àsanwó ti lè mi o. wọ́n ti láti. yàrá yà ó bá sọ fún yín lọ. ọ̀gá àwọn olórí burúkú ṣáfìrí wẹ̀rẹ̀. mi ò wọ́n mọ̀ wá bàbá. ṣé blackberry ló dé. mi ò mọ̀ pẹ́ bu ni mi ò mọ̀ pẹ́ bu ni bàbá jì. kí ló ṣí ẹ. mi ò mọ̀ pẹ́ bu ni. greenberry ló jí o. mi ò mọ̀ pẹ́ bu ni. olórí burúkú. ọlọ́run sì mú ya ẹ. ṣọlẹ̀ bọ̀. lọ sí mẹ́yìn mẹ́rin. ayé ìyá ẹ bàjẹ́. lọ sí mẹ́yìn mẹ́rin. bu ni pàpà mo fẹ́ mú. ọmọ ẹṣẹ tí mo ṣe kí lọ́wọ́ la fóònù fọmọ lọ́mọ. ẹ lo ariwo kan ó ti yẹ wàá gba fóònù ẹ̀ àsábárí. ó jẹ́ máa para ẹ̀. wà oníyàlè lè náà àbúrò rí lórí fóònù wèrè ló fẹ́ parẹ́ sí. ọmọ Jagaba ó manage wèrè ládùúgbò yìí àwọn olè kéékèèké. èmi yóò ti olè gan. o láìkì olè rárá. ẹ bèrè lọ́wọ́ àlébà mi kò lè jẹ rárá. mo máa ń súnmọ́ tí máa ti rí wọn ni. o lè o dáná. wọ́n bí yẹ́ ẹ̀rẹ́ ẹnìbó tó bá jà àwọn ọmọ mi náà lọ́wọ́ tè. bọ̀ ọjọ́ ọ̀lẹ̀ bẹ̀rẹ̀ gbogbo ilé ládùúgbò kẹ́ máa ráàzì one street kí ni gbogbo ilé. gbogbo driver license yìí ti dùn náà láti 2009. dẹ́. ẹ wo gbogbo glass. kí n ti yín. sórí pé àwọn glass yẹn ti fọ́. ẹ̀yin lẹ máa tọ mọ́tò tí máa gbé jáde ni. tó bá ti ń lo ìgò dúdú òsì tẹ́ ẹ máa ń lò yẹn tẹ́ ẹ bá ti fẹ́ ṣe mọ̀dàrú nìyẹn ẹ mọ̀ pé àti ń gba plate number tuntun sì sá so plate number yìí ò wọ̀ gbòòrò mọ́ ó ti yé ọ̀gbẹ́ni
nǹkan tá a máa ń sọ fún yín nìyẹn ká náà Boko Haram ló wá bí ń sìn ẹ máa ṣe ṣọ́ọ̀ṣà ẹ máa gan. kí ló ṣẹlẹ̀ mẹ́ẹ̀. sà ọ̀gá mi sà ó máa fún mi ìwé sí ni ìwé ẹ̀dẹ̀ ti dùn mo dẹ̀ tún bá sọ̀rọ̀ ó tún bá mi hágìw. ó yá take him to office. ẹ dúró náà ṣé kì í kàwé kẹ́ tó ṣiṣẹ́ ọlọ́pàá driving license driver's license kí ló ṣe yín ẹ kọ̀wé. ọ̀gbẹ́ni ní sùúrù náà. ẹ bọ́lẹ̀. Jagaba ọ̀gá Aisha Jagaba askari kí ló ń sọ àwọn tèmi lè yà kó sáré fàájì kan mọ́ ẹ̀ ẹ̀ náà ṣe kí. àwọn ìlànà ghetto náà ò sí wèrè. Jagaba station àwọn bọ́dà máa ń sọ nìyẹn ẹ farabalẹ̀ yàtí Boko Haram ló ń bọ̀ sí ẹ máa ṣe ṣọ́ ṣé bá a ti dáná àti Boko Haram ṣé wọ́n mọ mọ́tò wà. ọ̀gbẹ́ni ṣé kí wọ́n ló bá ìdè nígbà. mi ì lè wà mọ́. ṣé wọ́n kọ́ ló wọ mọ́tò. mi ì lè wà mọ́. ló ṣe ẹ ṣé o ti rí picture ilé tẹ́lẹ̀. So you guys, what I do here, try that to get the possible. It's like nǹkan tèmi rí ẹ rí rárá o. A ní nǹkan tí mò ń jẹ́ kí ẹ mọ̀ ni pé bọ̀bọ̀ Jagaba yìí, bọ̀bọ̀ yẹn ó máa wúlò fún wa o. Nǹkan tí mò ń try láti sọ fún gan nílé. Ṣé o mọ̀ pé bọ̀bọ̀ yẹn ìlú mọ̀ọ́ká ni everybody ló mọ̀. Iṣẹ́ ni mọ̀pọ̀ Yorùbá ní àrínímọ́ ni làkínímọ́ ni ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́jọ́ mọ́. Bí bọ̀bọ̀ yẹn ṣe wà irinṣẹ́ ló jẹ́ fáwa gẹ́gẹ́ bí iṣẹ́ táwa ń ṣe. Nǹkan tèmi wá ń wò ni pé ẹ jẹ́ ká gbé ọ̀bọ̀ yẹn mọ́ra ká initiate ká fi sí game gangan ká lè lo as umbrella fáwa ká fi cover ara wa. wàhálà ìbọ̀bọ̀ ìrìnà dúró ṣé o tanná sí ọkàn mi wá ṣí báyìí ó mọ nǹkan tó wà bẹ́ẹ̀. olóògbé nǹkan tí mo rò níwọ náà rò. wàhálà ìmú ṣe rò ló ṣe rò kò sí àtọ̀ bẹ́ẹ̀. gbogbo yẹn bá ṣe lọ́jọ́ ẹ̀ náà ṣe orí ìpín yẹn wọ́n ṣe dáa dúró báyìí lọ́tún lọ́sì wájú lẹ́yìn lókè lẹ̀ Jagaba everybody kọ́ pariwo ẹ̀ apá mi drop rẹ̀ eléyìí ni bọ̀bọ̀ ẹ̀ o. bó o ti àwọn ọmọ nǹkan tó ti wà ń jẹ́ problem tèmi rò sí i báwo la ṣe fẹ́ fi bọ̀bọ̀ ìgbọ̀ngàn sí cruise o mọ̀ pé àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn o mọ̀ pé òun ò sí level táwa wa ọmọ láì láti gbórí wọn pamọ́ yẹn nìkan ló ń jẹ́ problem tèmi rò báyìí èmi ò tí ì mọ̀ nǹkan tá lè bá fẹ́ sọ o kí ni nǹkan tá lè ṣe. sori ìgbà tó kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ mo kọ́ òpin ibi mo fẹ́ gidi ìgbà tó máa ń gẹ̀ mo wá rí pé o fẹ́ ká mú wọnú géèmù yìí. Jazali. ọ̀rọ̀ Jagaba mo kì í sọ̀rọ̀ tó le rárá tí ọ̀gẹ̀dẹ̀ ní tí ò tó ń dárí àdá sí ọ̀nà ọmọ àdúgbò mi ni àjọ àgbà ládùúgbò ni. ètò mi ló bí i ìjẹta lẹmọra sọ ẹjọ rògbò kan tó yẹn. a lẹ̀ pọ̀ bó ṣe bá àròpọ̀ awápa àtúnlẹ̀pọ̀. èmi ló gbà kó máa ń lọ ọbẹ̀ bá lọ rajà ní. ó ṣù ọ. ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ máa ká long tí mọ̀ ìwọ jẹ́ kó yẹ straight ń gbà yẹn. ọmọ ayé ni òun jojú ayé. ẹ filẹ̀ wọ́n yìí wọ́n á máa gbé ìwọ ní ẹ̀rọ ní kóòtù àwọn àbìdí ó ṣe kápọ̀ gbẹ́dọ̀ sórí olóòrùn náà kú ọlọ́ ó yẹ kápọ̀ kan balẹ̀ ká máa já ìlú wa ọmọdé. ọkọ ẹni bá dẹ̀ ti fẹ́ èèyàn ń bá a fẹ́ ni o ó ṣàrí pé mi náà máa ń gbọ́rọ̀ sí bàbá ẹ̀ lẹ́nu ni. ẹ jẹ́ kí èmi padà sẹ́nu iṣẹ́ wọ́n ní. Attention, Jagaba, Darela, Panama, Akaba Baba, Lusuole. ó lè bọ̀. bàbá. ṣé èsì olùgbójú ti fún ẹ lówó. bàbá wọn ti fún mi. abáǹsì ńkọ́. wọn ti fún mi. àdìsẹ́gò. wọn fún mi ó pé. ẹ lè wá wà lẹ́sìn. ẹ àbá gbogbo ṣéǹjì tó ṣàràjọ sí mi lọ́wọ́ ní ìsinmi yàbí 25k ni. àwọn owó yẹn tó nǹkan kan ok màá fi kún tilẹ̀ ṣàràstàn màá rán ẹ lọ bá MC ó ti yẹ half 100,000 ṣàràstàn because mo lọ sí Bombay lọ́la. bàbá o. ìfẹ́ kó skunk wọlé òye ẹ̀sìn ìfẹ́ kí packaging wọnú iṣẹ́ yìí ṣé ó ti yẹ skunk kẹ̀lẹ̀kẹ̀lẹ̀ ó bá àdújẹ ẹja lọ ó ti yẹ ẹ̀sìn ọmọ ayé ẹ̀sìn packaging lè kó ń lè kó tóbi ìwọ̀dẹ̀rẹ̀ máa di lé mú. ẹ wà pa bẹ́ẹ̀ náà tẹ bá tẹ lọ ẹ̀mí á di àbẹ́tẹ̀ mú á di léwu. Jagaba. alfa. síbàjẹ́ òun dàá ẹ̀kọ́ fún mi. ìtumọ̀ wèrè wẹ́ kọ́ fún ẹ kí ló fi síbẹ̀ náà yẹ fún ẹ. ẹ̀wọ̀n fún mi lọ́jà. ọ̀gbẹ́ni tọ́ bá kókó mọ́ fèmí ọ̀fẹ́ kọ́ ló débi o ti gbọ́
àlàyé tọ́ bá kókó mú ṣe ń jù wá jọ. wà ewu lóhun tí wọ́n ń filẹ̀. ní jábàjábà rẹ̀ tó ní ẹ̀sìn tí wọ́n bá ti dilé mú irú ẹ̀sìn ọ̀rọ̀ abẹ́ ọ̀sẹ̀ kan ìwà ìlú èyí ẹ̀mọ́ skóòkì rẹ̀ kò easy àti get ti ẹ̀mọ́ ṣàyẹ̀wò nìyẹn ẹ̀wọ̀ sí ilé ìṣá. ilé rẹ̀ ẹlẹ́dàá gbà fún wa. alẹ́ ìgbìmọ̀ pé alẹ́ fàṣẹ pé alẹ́. àwọn ọmọ wọlé àgbẹ̀ play ní ìṣẹ́ tó wà ní. Jagaba Jagaba ilé Jagaba aleba èmi náà di ẹ̀rẹ́jọ jágbà aleba ọmọ orí yẹn ọjà ó ti fa kí agọ́ ọmọ orí lọ nìyẹn o ọmọ ní káwọn tèmi kọ́kọ́ wá wo àbẹ́tẹ̀ mi bí ẹ wo ẹ̀yin guys ibi tí mo ti bẹ̀rẹ̀ ilé ibi tí mo forí ara mi pamọ́ sí ilé ìgbà kan Jagaba ló ga ọ. oníbàjẹ́ ayé system lórúkọ tèmi ọkọ ṣinko. system. àwọn strong ọ̀pì ló ń kí ẹ. ọ̀pì àkà. aláì ó tàn kárí ayé ni ìyẹn popular. ọ̀pì àkà eléyìí àwọn ti pẹ́ o àdó ń sun bí inú woro àdó ń sùn. ó yẹ lọ nìyẹn o Jagaba. àyèbá ló jẹ́ kí n rí ẹ má bínú ẹjọ́. kò sí wàhálà kò sí wàhálà. Jagaba. àyèbá. ó yẹ lọ nìyẹn ọmọ orí náà sọ lọ́wọ́ yìí. àyèbá wá iṣẹ́ ẹ̀ ló ṣe ṣe. iṣẹ́ wo. iṣẹ́ olè tó máa ń jà ẹ́. olè wá ń jà mí ìsà Paso ó Paso. àlàyé nìyẹn. Jagaba bàbá. orí ẹ wà ń bẹ. inú mẹ́ta yìí jí ìbọn lọ àyè àbà. alájú àti mi à ń jáde rere. olúwaye máa ṣá yóò ṣe mo dúpẹ́. wọ́n tọ́jú inú mẹ́ta sí àyè. ilé ti kọ́ fújì. ilé àgbàdo bàbá ṣá. wà á lè ṣí ẹ̀. Jagaba ní o láìkí láìsàlà afẹ́ o. báwo rí i màá mú wa. ọdẹ mi lẹ́wọ̀n. ọ̀rọ̀ ẹ̀ sálù ló ṣeun. ara yín tó dáa fún. owó ẹni tó ṣé é fi ẹ̀gà mi ṣe. o máa ra láìsàn bá ọwọ́ mi bá pọ̀ rẹ̀ bá. àbágbọ́n àbọ̀gbọ́n kí ló jẹ rẹ̀. nílẹ̀ wọ́n náà ni mo wá ọlọ́run ní jẹ́ kó dáràn. ẹ̀ka lẹ jagabi kan pè bí jagabi jagajaga rán pè olórí burúkú tẹ pé òfò lọ́mú ẹ̀fọn ṣe ìkọ́nú àwọn ọmọ ìyá ẹjọ́ ń kóra ń kiri iṣẹ́ olórí burúkú ẹ̀ pé ń palẹ̀mọ́ ọ̀dọ̀tí kiri jẹnẹrétọ̀ pásímà lébọ̀ yìí mò ń lò lé ògùn ló máa pa ọmọ tó ń fi mí rẹ́rìn yẹn àbọ̀ olórí burúkú táwọn èrò pé mò ń jèrè ni kí ni jádégàtì. bàbá lẹ́gbà ẹni sùúrù. kí ni sùúrù. ọba ní kẹ stop ẹ. èmi ń ṣeré sórí yín yìí ni ẹ wá inú bọ́lá yìí wọ́n ń jalè mẹ́ o ọ̀rọ̀ à ń tiri wọn sí rí wọn bọ̀ yìí o ṣẹ́gun wèrè ṣàkíní mi nìyẹn sì. sọ́rí gbogbo wèrè tá ì ṣe yìí kó ìsìn wọn ṣe rí kémi náà kò ṣe rí ògùn rè lábẹ́ ọmọ mi èmi náà ṣe wèrè rí torí pé kí nǹkan má bàjẹ́ ni o àgọ́ ọlọ́pàá ló yẹ kí n lọ straight kí n la report pé àwọn ọmọ yìí o aya peter ni wọn aya killer ni o aya sense ni gbogbo nǹkan tó burú máa tá ì ṣe. ẹ ti wọ wèrè àbí ó yá ẹ wojú kan nu wọn. ló bá ti mú nu wọn. tí n bá rí ọmọ tó gbẹjà ògùn máa padà nù. bàbá lẹ́gbàá ẹ ti wà lẹ́jà àbẹ́ wà rẹ́ o. olórí burúkú ẹ kò sí bí. orí ti ń yí bọ̀tí mo dáàmọ̀ ó dà fọ́n bu. ọmọ olórí burúkú ọmọ tó jí ó kọ̀ ọ̀la kọ̀ọ̀kan báyìí ó níkùn báyìí mo dáàmọ̀ kí n bá rí. olórí burúkú ọmọ ni ògùn ló máa pa o. àbálọ́gbà ó máa kí fún yín o ó máa kí fún yín o wàá kí fún mi. ìtumọ̀ rẹ̀ dà o. èmi àmọ́ kan jíjẹ́ lọ nítorí àpásímà níbọ̀ wọ́n wàá kí fún mi. máa bójú ìjà o. wàá bójú mi jẹ. ẹ máa lọ́jọ́. èmi náà rọ yẹn o mo wá kó máa ná rìpọ́tì ọlọ́pàá. ẹ máa lọ ẹ kọ́ mi jọ. ó dà. jẹnẹrétọ̀ wìrì tẹ́ ẹ wá sí wọn o. olófo ni bàbá. aleba. aleba. owó dà. ó lọ ṣe gá. aleba. sọlá burúkú ni ìyá ẹ rí. ayé báyìí báyìí olórí burúkú nìyẹn mo lè má sọ fún ẹ pé inú bọ́lá iṣẹ́ mi fẹ́rẹ̀ ẹ gbọ́rọ̀ ó ti yí ẹ káàbọ̀ olórí burúkú nìyẹn olórí burúkú nìyẹn olórí burúkú nìyẹn má sọ fún ẹ jẹ́ ìyẹn wọn ló jí ojú ẹ̀rọ ẹ wá wọn ní wèrè kí ló ṣe yìí jẹ́ ìyẹn wọn ló jí jẹ́rẹ́tọ̀ yẹn jẹ́ ìyẹn wọn ló jí wọn ló jí. ayé tẹ̀gbẹ́ bá bá ṣe bẹ́ẹ̀ wo kí n má pààrọ̀ èmi ni mo jí ẹlẹ́dàá gbọ́
16 alukura Ọlọ́run bí mo ṣe wọlé kí n kàn kólẹ̀ yẹn jẹ́ nǹkan ọ̀rọ̀jú mọ́ mi kó dẹ̀ máa wo sílẹ̀ méjì ni mo gbà jẹ́ olórí burúkú ni ẹ ayé ó ta sílẹ̀ méjì Jagaba kí mo sọ fún ẹ bàbá mo ní pé inú àbàyè kẹ má jalè ó ṣe é ṣe ó ti yé yín olórí burúkú ni ẹ olórí burúkú ni ẹ Jagaba olóhùn lélẹ́yìí mo máa sọ fún yín ọjà gbé ẹ máa rí máa lé dànù àpáta ọdún mọ́ Number 1 kangaroo ló make sense. wà ìtumọ̀ yẹn sí náà kò ní bàjẹ́. Jaga ẹ pa àṣàyè yìí jẹ kó ṣì kò dáadáa. orí wa ó ti wà lẹ́ràn. Jagaba fìyẹ́lẹ̀ ìwé ni túmọ̀ ọmọ iṣẹ́ ti yàtọ̀ àwọn boys mi akọ̀ máa ń tẹ̀ ká máa máa san owó ni. yahoo bóyá ń wo yìí ẹ̀tọ́run mi 1.5 ní 1.5 million. 1.5 àwọn ọmọ wọn ti yàtọ̀ gan-an. Jagaba. ọmọ jẹ́ ká jẹ́ ká máa tẹ̀ ká èmi náà. ìwọ́kẹ̀ àbájáyé lọ́wọ́ ń lọ bí. Jagaba. ẹ̀yin bọ́ ìjọba bínú o. oníbàjẹ́ ó ti pẹ́ pàdé mi. awúráwo ni. ọmọ mo ní káwọn tèmi kan tẹ̀ wá wò bóyá ń lọ kan tẹ̀ wá gbọ́ṣẹ́ wù torí ní kòyí táwa wà yẹn ọmọ à ń ju pábó ṣe wù wá òye ẹ̀ àwa kan ti ń jẹja a máa ń wọ́ọ̀ṣì ní kòyí ẹ̀ ọkọ̀ wípé ọmọ wa lọ jẹ ti Jagaba ọmọ security tight ń bí báyìí ó ṣe é ṣe àbí tèmi Jagaba tèmi ròyìn lélẹ́yìí kò pé méjì o. oníbàjẹ́. jẹ́ kó mọ̀ ṣàlàyé. àwọn ọmọ yìí kọ́ àmọ́ sí Pàṣọ rálẹ̀ yìí o. báwa sí. níbo. Pàṣọ ń pè ní Fáfolú. Ọlọ́run tálá ibà tún rí mi ọmọ owó rẹ̀ pọ̀ gan o gbọ́ ní rẹ́kọ̀dù ẹni. ó ti rí ẹsìn pé ó máa ń gbọ́ àléébà ìsọmọ náà ọmọ tó ń sọ láwọ́ yìí wọ́n ní dúró lórí àwọn tó ní jókòó ìyá wọn máa sáré kú. ó ti gbọ́ ni. ẹ jẹ́ ká tán náà sí. Jagaba bàbá tuwálẹ̀ bàbá yìí ni mo á rí oníṣẹ́ kan tí mo ṣe fún yín ni. wọ́n á ní kí n gbé súnmọ́ yín bẹ́ẹ̀ lè rẹ́pítẹ̀ lè ṣe fún mi nínú iṣẹ́ àbá. ṣé o tí o símbólà mọ́ àbí o ti tírọ́ọ̀kì mọ́. mo wà ń bẹ̀ náà akọ̀ ń ṣe méjì papọ̀ náà nítorí pé àmọ́ bí tí wọ́n ti lè jẹ́ lọ bàbá. ẹ kọ tẹnu ẹ ká gbọ́ ẹ o. Jagaba ṣebí wọ ni bàbá Prince D1 ló ń sọ̀rọ̀ mo salute mo ṣe bá gbalagbà má jẹun rá bàbá Jagaba ṣebí wọ ni bàbá wọ́n lè lé ẹ bá wọ́n lè lé ẹ mú jẹ́ kó mọ̀ ìwọ ni bàbá jẹ́ kó mọ̀ Jagaba mo ṣe bá gbalagbà ó tuwálé Jagaba tuwálé Jagaba tuwálé Jagaba tuwálé tẹ bá rí kẹ tuwálé Jagaba tuwálé Jagaba tuwálé Jagaba tuwálé tẹ bá rí kẹ tuwálé ha tẹ bá rí kẹ tuwálé ha tẹ bá rí kẹ tuwálé ha tẹ bá rí kẹ tuwálé bàbá kò jù bẹ́ẹ̀ lọ́mọkàn ní kí n gé tánṣó fún yín bàbá. rí ẹ pé báwọn rí àmì ẹ wá mú kókò tó máa san owó ó ti yí ẹ. bá àgbàlagbà òní rẹ̀ wá bà. lọ́wọ́ bọ́jà rí wá àmọ́ rí owó tí mo kọ́ sáré píò ta ló kù. owó tí mo ní pé fẹ́fẹ́ já ní Bombay. àmọ́ ti kó. wà á tó wá jẹ́ go stop ewé ní wèrè bá mi kówó jọ. sójú ń dùn ẹ̀ ní o rí pé ìyàwó ẹ̀ ò ní ọjà lórí gbà ni. wà á mi ṣeré o. èmi mo kọ fìyà lèmi mo kọ. kí ló ṣe é sìn dábìlì kí ló ṣe é sìn. kí ló bẹ ṣẹlẹ̀. kí ló kó fún. arogun nìyẹn. arogun nìyẹn. ẹ nà ó. ó dé àkọlé burúkú ni. ókè mo kówó ọkọ mi kí ló bẹ ṣẹlẹ̀. bá mi kówó mi. ẹjú ẹ̀kọ́ ṣé o mọ àwọn èèyàn gidi búùṣì gan ni ó yà àmọ̀rí kí ló bẹ ṣẹlẹ̀ Koko Zaria gan ni òkè ó yà kí ló bẹ ṣẹlẹ̀ MC gan wá ní òkè ẹ̀kọ́ kọ́ fún mi 1 million mo ní kò jọ́sẹ̀ ẹ tí mo fẹ́ kú sí lórí ni ó wá ṣe bẹ́ẹ̀ pé Ọlọ́run wà lẹ́yìn. MC afẹ́ wọ́n bí MC rẹ̀ afẹ́ wọ́n bí rẹ̀. ó dà pé olórí burúkú ni ẹ tó bá kọ́wọ́ fèmí wá ó yà kó wò mí bẹ́ẹ̀ mo ní tẹ̀lé. wéré. ṣó fẹ́ fún mi ni. ọmọ mi jọ MC náà àbúrò yẹn sí. máa lọ sí ẹ. ó dà pé olórí burúkú ni ó dà mọ kó kí ló fẹ́ ṣẹlẹ̀ ó yà gàpá ṣé bó ehun. amori e. tèmi lè jọ amori e. tèmi lè ọjà mo ti kọ kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ amori kí ló fẹ́ ṣẹlẹ̀ ọmọ mi o kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ kó mi fún mi. pín dán owó ẹ̀ kó mi fún mi. ó yà gbà òun ni mo kó sápò yìí. olórí burúkú ni ẹ. olóṣì ni ẹ. ọlá búkì ló ń jẹ. olórí burúkú ẹ búkì wò. olórí burúkú ni yín ni.
a sùn nílé ẹ̀jẹ̀ ká sùn. olórí burúkú ni yàrá jẹ. wà á kí n tiẹ̀. tí o ti rí pé olórí burúkú ni o jẹ́ kọ́kọ́ lọ́kọ́ máa ṣẹ́jú ìṣe mi la. ṣé o pé olórí burúkú làwọn èlé. ládọ̀kọ̀lọ̀ ikú máa pa ikú máa pa láàánú ẹ̀ àbọ̀lórí burúkú ni. jagaba kí ló kọ̀ wọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ó yà fẹ́ pa ìwọ ó yà ṣe bóyá mu. olórí burúkú lẹ̀ jọ. olórí burúkú ẹ sọ jẹnu yìí. ó sì jọ. ẹ ló ṣe ẹ ló ṣe ikú lọ ẹ kí ló bẹ ṣẹlẹ̀. ẹ gbé jáde olórí olórí burúkú kan ló gbá mi lẹ́sẹ̀ lójú. ẹ̀ṣẹ̀. ọmọ ọ̀tá ni ó wọ mọ́tò kò dẹ̀ fẹ́ san owó bó ṣe fún mi blò nìyẹn èmi kan fẹ́ fún jápìn ṣùgbọ́n ó sá lọ. ṣé máa ṣe sùúrù torí Ọlọ́run ẹ má jẹ́ kó máa dìjà báyìí ìwọ náà wojú ẹ ojú lọ́wọ́ ni o. owó ló jẹ́ mọ́ bá ẹ̀ gan òṣì ló jẹ́ ká ló mọ̀ ẹ̀ rí o òṣì yóò ké ó tóbi kó má ṣe yà ní lẹ́wà. ó ṣeun. kí ló dé tó ń láàgùn bọ̀ lọ báyìí. mo ń fẹsẹ̀ rìn bọ̀ láti lé. ó fẹsẹ̀ rìn. bẹ́ẹ̀ ni. láti lé kí ló dé kò sówó lọ́wọ́ ẹ̀ ni. mi ò ní. ṣé o ti wá wá nǹkan jẹ báyìí. mo jẹ súnlé. ṣó dẹ̀ yú ẹ. mo wà ókè. ń bọ̀ lọ wá ń lọ àbó fẹ́ wá bá wa tajà ń bí ni. mo wálé ló pè mí bọ̀ mi ò gbọ́ nǹkan tó ń sọ̀rọ̀ lórí fóònù bẹ́ẹ̀ tó fún mi ní owó ló ń sáré lọ. aṣáà nítorí owó ló ṣe yarí báyìí kò bá ti bá tiẹ̀ lọ. ìyá má pẹ́ o. ó má ṣe dàrú lẹ́wà owó ló jẹ́ mọ́ bá ẹ̀ gan òṣì ló jẹ́ ká ló mọ̀ ẹ̀ gan. èmi máa sọ fún ẹ o sórí jàgàbá tó ń rí yẹn fílẹ̀ fèmí èmi ni mo ní èmi ló tọ́ sí wọn ò bẹ́ mi du ọkọ o ò tí mọ̀ mi o ò béèrè mi wọn bá mi du ọkọ. ṣe ṣáà lè wa máa lọ́ǹsì. nbo ẹ lè wa máa lọ́ǹsì ẹjọ́ nítorí títọ́ ọlọ́run. o lókun. olókùn ilé tó bá jẹ́ pé èlò fẹ́ sọ. kìnìfà orí ẹ̀ yí ni. kí ni kó tó ṣẹlẹ̀ olórí burúkú náà ẹ̀yẹ́ fẹ́ bàjẹ́ ni. wọ́n gbà sọ fún wa olórí burúkú ni ẹni. kí ló fẹ́ ṣẹlẹ̀. ó mọ̀ tó dúró wájú ẹ̀. ta ni wọ. èmi ògún ni. ìwọ láyà sí 1000. ikú máa padà ní wa ikú máa padà ní. wọ́n máa ṣe orí burúkú. àbúrò sì ni ẹni. ọlọ́run máa bá tiẹ̀ jẹ́. ajá ẹlẹ́nu. wọ́n bí ìjà ẹ̀dá. ẹ kí ló fẹ́ ṣẹlẹ̀. ẹni agun. ẹ kí ló fẹ́ ṣẹlẹ̀. ẹ kí ló fẹ́ ṣẹlẹ̀. ọkọ mi lè fún ẹlẹ́nu. wọ́n bí ìjà ẹ̀dá. wọ́n bí ìjà ẹ̀dá. wọ́n bí ìjà ẹ̀dá. wọ́n bí ìjà ẹ̀dá. ogun wa. sọ́rí burúkú lọ sí ẹ̀dá ṣẹlẹ̀. wọ́n yà kí ní sùúrù. kí ló ṣe é ìwọ ogun kan tó bá yẹ pé mo á mú gbọ́dọ̀ ẹ̀ tó lè dá yín mú ni. wọ́n bí ìjà ẹ̀dá. tó lè dá yín mú ni. wọ́n bí ìjà lájà ẹ̀dá. ikú máa pa ẹsẹ̀. sọ́rí burúkú lọ jà ẹ̀dá. olóṣù wọn lọ́dọ̀ fún àdé. olórí burúkú àwọn ilé sọ̀rọ̀ ń wò ọlọ́run máa bá tiẹ̀ jẹ́ ni ṣé tó ń mọ̀ pẹ́ lé mọ̀ pé jagaba jagaba tẹ̀mí mọ̀ àwọn méjì ni aṣíwájú àti MC Òṣòdì wọn ṣe bí olórí burúkú bọ́ ṣe yìí tó bá tú mi lẹ̀ wàláhì ò ní dúró olórí burúkú máa ṣàǹfààní. kọ́ṣì lọ ẹ mọ̀ wá lọ fẹ́ máa bá ẹ olórí burúkú ó bóyá ebi. olórí burúkú ikú máa pa láàánú wọn bí ìjà ẹ̀dá wọ́n yẹ bá mi fà olórí burúkú ni ẹ ọlọ́ máa bá tiẹ̀ ẹ kí ló bẹ ṣẹlẹ̀ ó yà là wọ́n bí ìjà ẹ̀dá ó yà là lásẹ̀ ó yà lásẹ̀. mo tẹ mọ́lẹ̀ bọ́ sọ̀rọ̀ kí n gbèrò bẹ́ẹ̀ jọ. gbọ́. rọra máa gba mọ́tò ní mọ́tò jọ. kéètò ọjọ́ ta máa 12.
ṣe gbogbo ojú ẹ̀ báyìí ló ṣe é báyìí. Rotimi, kí ni nǹkan téèyàn ò ṣàkó fún láìsàn? Sọ fún mi. So àìlówó lọ́wọ́ ìyẹn ní kárìn ni o. Ó dà tá bá wá lówó òun tán tára ti bàjẹ́ kí owó tó dé báwo laṣọ ṣe fẹ́ fìtara. Mo ti gbọ́ nǹkan tó sọ, báwo wá lówó tí o sọ? Mo ti rí gbà àmọ́ kò pé. Bí èlò lórí? Mo ṣì rí bí 50,000 naira gbà náà. Bí mo ṣe gbà báyìí mo kó fún àǹtí Rísí tó ń ta rice lẹ́gbẹ̀ẹ́ park wa. Ṣùgbọ́n pé kò make sense kí n máa kádùn owó yẹn rìn kí n máa fi ṣe iṣẹ́ káàkiri. Ṣé yẹ? Ìyẹn gan-an lọ́run ló ní kí n sọ fún mi pé mo fẹ́ fi sanwó school àbúrò mi. Bí bẹ́ẹ̀ kọ́ wọn ò ní gbé jáde. Ìgbà wálé tó kù fún fẹ́ pé báyìí sí. Péjú wọ́n ti ẹ̀ ṣì gbé yìí tí mo bẹ́ẹ̀ rí yẹn náà wà máa lò náà. Àjojúmọ́ kan wà tí mò ń dá lẹ́gbẹ̀ẹ́ park wa tí bá ti gbà yẹn máa sàn sákàùntẹ̀. Ṣé ọkọ náà gbọ́dọ̀ lọ́wọ́ ṣé gbogbo wàhálà tó ń ṣe torí pé. Ẹ pẹ̀lẹ́ mà yẹ sà. Ọlọ́run á ṣe ilé ọ̀yàrá yín kalẹ̀. Ẹ ní rántí wọjú òní yóò ní bàjẹ́ láṣẹ. Yẹ sà ẹ pẹ̀lẹ́ mà. Màámi, Rotimi máa sọ pé òun máa fún mi lówó yẹn. Rotimi, mo mà dúpẹ́ o. Ọlọ́run á bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ o. Àmín mà. Orí torí n tó ṣe ń ṣe yìí, Ọlọ́run ní jó bàjẹ́ láéláé. Ẹ wò mọ́ mi, àdúrà tèmi máa ń gbà ní pé kẹ́ túbọ̀ pẹ́ láyé jù báyìí lọ. Kẹ́ pẹ́ kẹ́ lè jèrè àwa méjèèjì. Gbogbo ìgbà tẹ́ bá máa jẹun wa kẹ́ má jẹ nínú àìsàn. Ẹ wá bá mi sọ, ó mọ tẹ́ lọ sí sùkúl. Kó má ṣe nǹkan mi. Kó má ṣe nǹkan mi, ẹ jọ̀ọ́ mọ́ mi. Ṣùgbọ́n takọ ẹ sọ, wọ́n ní níta bá lọ sógun òun là ń kọjú mọ́ ntí ọ. Chagapa Swale. Oh Baba Swale. Chagapa Swale. Chagapa Swale. The barricade Swale. Chagapa Swale. The barricade 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 Swale. Omoro Brate. Tibi wono ni doro. Ewuji oloro. Eruku nala. Chagapa. Jọ̀wọ́ máa lọ jẹ àwọn ọmọ tí ó jẹ ó sì ń pòpò lọ́jẹ̀ gẹ́gẹ́ bá bú àti bí wọ́n lé ní kọ́sáré ní wọ́n láyà ní wọ́n lóró. Agree some my beauty wọ́n ní pé mo jẹ́ nítorí mẹ́rin wọ́n ní bíìsì gẹ́gẹ́ bá tú àlè. Gẹ́gẹ́ bá tú à oge tú à. Gẹ́gẹ́ bá tú àlè the barricade Swale. 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 Umpinigo, Paragon. Let's marry me, will be not the battery. Shosio, and where the battery is Shosio. Jagaba, yeah, Tony Pomoro, Tomugari, Pedomiaro, Shosio, the 40 ballet, Zeba Halle, and my ballet, Jagaba, should be one in Papa. Rizzi on the soul, was a root, was a papa, my general papa. Jagaba, should be one in Papa. One in labor, one in labor. Take a more, one in Papa. Take a more, take a part, Musiba, Galaga. Chagapa Swale, the barricade Swale. 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 Swale. They want let it sorry. Take a more, go on, take a more, go on, take a back. Oh, Oko bi Simbawo, Oko bi Simbate, everybody Swale, take a back Swale, take a back Swale, the barricade Swale, take a back Swale, the barricade 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 Swale.
àlọ́kọ́ ló ń kígbe fìríǹdì ọ̀kẹ́ o ẹ wojú ọlọ́ṣà ẹ wojú olè kókókó àwọn àlọ́kọ́ ló ń kígbe fìríǹdì ọ̀kẹ́ o ẹ wojú ọlọ́ṣà ẹ wojú olè kókókó ẹ wojú olè kókókó ẹ wojú olè kókókó ẹ wojú olè. mi kì í ọkà lélẹ̀ yìí. ẹ wo ẹ pàkẹ́. ọmọ ìyá wa ti wá o. kí la fẹ́ ṣe ń sìn. ẹ wo bí bàbá ṣe bí ọ̀nà ilé yìí ti ń ṣiṣẹ́. bẹ́ẹ̀ni àdúgbò ni wọn náà. but at least ó yẹ kẹ́ lè mọ́rọ̀ àwọn ọlọ́pàá tó máa ń wà ní checking point báyìí ẹ mọ nǹkan táwa need bẹ́ẹ̀ ṣe lè gbé wa kọjá tí wọn ò ní dá wa dúró rárá nǹkan tá a fẹ́ nìyẹn. ṣé kò sí. bàbá sí wàhálà o ṣiṣẹ́ àti. bàbá ẹ fọkànbalẹ̀ má bẹ̀rù ẹ wò tẹ́ bá ti lè gbé wa escape mẹ́ ṣé ẹ pé 5,000 naira máa fún yín 50,000 naira máa fún yín sí ṣé ti gbọ́. òótọ́ ni o ti yẹn ń sìn jẹ́ bá ṣe wáyé àṣẹ lọ jalè ni ó lè níwá owó dẹ̀ wà ń lẹ̀ ṣùgbọ́n tí wọ́n ti lè gbé wa kọjá bí 50 billion. ẹ wá kí lẹ́yìn rò kan tẹ̀kọ́ ń pọ̀n látàárọ̀ ẹni sùúrù tọ́lọ́mọ kan ló ṣòro òun kò làwa ṣojú o ẹ gbé wa kọjá kájọ lọ́rùn kó lè wúlò fáwọn àti ẹ ti gbọ́. ó yá. tó bá dẹ̀ dùn tí lójú ó ti yan ọmọ ayé làwa o. ẹ káàsán ẹ jọ̀ọ́ ń bolẹ̀ tí ń bọ̀ ń bolẹ̀ ń lọ. mo ń bọ̀ lọ tí kò rú mọ́ lọ sí kẹjà. kí ló wà lẹ́yìn búùtù. kò sí. all right. guys ẹ bọ́lẹ̀ mo fẹ́ ṣáàtì yín. kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà. àwọn guys ni mo ní kán bọ́lẹ̀ sódà máa check wọn. Saburi. Samovi. tí wọ́n ẹ̀jẹ̀ mélé ní bíbá yìí ni ẹ fún àwọn boys ní ká weekend. ojú yín dẹ́gà o. ó yẹ kẹ́ máa dáhùn èèyàn mọ̀ tí o ṣẹ̀ṣẹ̀ máa ń rélé o máa ń ṣẹ̀ṣẹ̀ rélé ní bíbá yìí ni bá ti rélé èèyàn máa dáhùn èèyàn mọ̀. ilé ìpọ̀. àwa òkè. ṣó ti wá wọ̀gùn lò báyìí. wọ́n mi ti bá lóògùn máa sùn. kó o sùn náà ló dáa bíyàn bá lóògùn tí ò bá sùn kò lè ṣiṣẹ́ lára. ọmọ mi ṣe rí mọ́tò tá a fi ń ṣiṣẹ́ yẹn èmi gangan ni mo gbà lọ́wọ́ ọ̀nà olórí burúkú dẹ̀ làwọn drivers yẹn owó nìkan ni wọ́n wà after so mo láti mójútó kọ́ má bà mọ́tò ní mọ́tò jẹ́. torí mo kọ̀ sáyé yàtọ̀ pápá yẹn tó bá dalẹ̀ màá lóògùn máa sùn. fira kún oúnjẹ tó ń kó lọ sí school. ṣé o kọ. mọ́mí yes ma. ọmọ ṣe jẹ́jẹ́ o. ṣáà máa débi lálẹ́. máa yẹ ṣiṣẹ́ máa yẹ ṣiṣẹ́. Rotimi wá àti lọ fún ẹ o. ó dáa. Jagaba. Honestly mi ò lè parọ́ fún ẹ kò yẹ àwọn kankan wà nílẹ̀ gan-an tó ń lọ rẹpẹtẹ. All the time láyé máa ń sọ̀rọ̀ especially àléébà kò lè má jẹ́ ọ̀rọ̀ ẹlẹ́nu normally mo ọ̀gá tíjọ wà tipẹ́ ìṣá náà ló bá dé but ọ̀rọ̀ kan wà nílẹ̀ tí our guys fẹ́ kó understand you know ó mọ̀ pé gbogbo nǹkan láyé yìí step by step ni you know level ni gbogbo nǹkan ṣọ́ra our guys bá ṣe wà ní sìn ọlọ́run ti ṣe àti upgrade gan ó mọ̀ pé tó bá tó time tẹ́dà fẹ́ upgrade wọ́kọ́ ló máa sọ pé ó ti wà láyé kan kò yẹ bó ṣe máa mọ̀ lélẹ̀ tó bá ti ráwọn èèyàn tó ń kí ẹ báyìí tó bá ti wá rí ẹ tó bá ti ń ṣe báyìí wàá mọ̀ pé ó yá ọgbọ́n ti sún síwájú gbogbo àlọ́ yẹn túmọ̀ sí pé our guys àti upgrade ní láǹfààní àti lè máa jókòó ru bíi mọ́ kò yẹ so mi nífẹ̀ẹ́ kó fi bínú mo fẹ́ kó understand nǹkan tí mò ń sọ o. bọ́lá pé o mọ̀ ń wọ́n mọ́ jẹ kò kí ń ran mọ́ nù. iye pọ̀ ìyẹn láti lè má débi. ọ̀rọ̀ system sọ ọ̀gbà bẹ́ẹ̀. ṣeré kò ṣe pé àwọn boys ń ṣègbéraga ó yẹ ń sìn fọkànbalẹ̀ kò ń ṣègbéraga rárá but ẹ̀mọ̀ kan tí mi máa suggest yàgbá a kàn better kó máa package ẹ̀ ó yẹ kó máa pọ́n lé gan kó máa kó fún wa lé wàá wà pẹ̀lú wa ṣe fàájì aṣọ́gbà ilé ó ti yẹ. Jagaba ṣòro bó ń lọ làwọn gáàsì sọ yẹn o
ọmọ mọ́mì làwọn eléyìí bọ́tírìṣì ni wọn ọjọ́ rú àwọn àyàwó alámọ̀wé ń lọ lábẹ́tẹ̀ ìwé yẹ. ṣé ọmọdé fẹ́ nìyẹn kí máa kó wá sílé ẹ ó kéré gan-an òsínwó rẹ̀ máa kó wá sílé. nǹkan tá a torí ẹ̀ wá bí gan-an àárín kí ló ṣẹlẹ̀. gbogbo ilé tá a mú ìwọ̀ta lásán ni. àbórí àgbà máa tọ̀tọ̀ ń ṣe dáadáa. ṣó lè bọ̀ olórí burúkú jẹ ìbọn ló wà. mo ti bọ̀ mo ti wọlé náà ọ̀gá mi àbá ló wá jà mí lówó wèrè. ọ̀gá mi ẹ má ọmọ wèrè yẹn lọ dá mi dúró. ẹ kí ló ṣẹlẹ̀. ọmọ wèrè under bridge yẹn ni sáwọn fẹ́ fún mi lówó mi ni. mo lọ wí máa wọlé pé wọ́n sọ fún Jagaba àti máa lọ dé. lọ́ọ̀kan sì gbowó dé. bí ìyá mi rè mi ní gbà kí ni. ọmọ mi ní gbà àbá àgbàlagbà. ó di train ọmọ yìí gan. ẹ̀yin ọ̀gá ẹ̀ filẹ̀. Ọlọ́run mo promise yẹ alágbọ̀n ló máa bá rẹ̀ Ọlọ́run tó bá ṣẹ̀wọ̀n kó lébi wá Ọlọ́run ní ṣọ́ọ̀bù wẹ̀rẹ̀ yẹn. ẹwọ́n ní wẹ̀rẹ̀ ní bẹ́ẹ̀bù. olórí burúkú ni bàbá ìṣá ó lé ní o ó wá sílé mi ó wá bèrè mi kò bá mi yàrá òkè bá dẹ̀ ti lọ sí iléèwẹ̀ ó jẹ́ wọn kó jí fóònù yàrá òkè bá ṣá mo dẹ̀ máa wọlé yàrá òkè bá bèrè lọ́wọ́ mi pé àlà fóònù òun dà mí mú fóònù ẹ̀ ok ọ̀rẹ́ ẹ̀ tó wá ń sìn olórí burúkú yẹn ti wá òun ló máa jí fóònù yẹn mú ilé bá nìyẹn mo dẹ̀ pé òun ló máa jí. ó jí fóònù. ẹ wo bàbá kò tí wọn bẹ fóònù ẹ ṣe èmi á jí fóònù ẹ. sọ́hun ló mú. Jagaba òun ló mú. bàbá èmi kò mú o kò rí bóyá sọ yẹn. ìwọ ló máa mú. olórí burúkú dẹ̀ ní ẹ. èmi kò mú. ayé Jagaba èmi ni wọ́n ti rántí ẹ̀. èmi máa mú. àsanwó ti lè mi o. wọ́n ti rántí. wọ́n ti rántí. yàrá yà ẹ̀ o bá sọ fún mi lọ. olórí burúkú ṣáfìrí wẹ̀rẹ̀. mi ò wọ́n mọ̀ wá bàbá. ṣé blackberry ló dé. mi ò mọ̀ pápú ni mi ò mọ̀ pápú ni bàbá jì. kí ló ṣe yẹ. mi ò mọ̀ pápú ni. greenberry ló jí o. mi ò mọ̀ pápú ni. olórí burúkú. ọlọ́run sì mú ya ẹ̀. ṣọlẹ̀ bọ̀. lọ sí mẹ́rin mẹ́rin. ayé ìyá ẹ bàjẹ́. lọ sí mẹ́rin mẹ́rin. mú ni pàpà mo fẹ́ mú. ọmọ ẹṣẹ tí mo ṣe kí lọ́wọ́ la fóònù fọmọ lọ́mọ. ẹ lo ariwo kan ó ti yẹ wàá gba fóònù ẹ̀ àsábárí. ó jẹ́ máa ń para ẹ̀. wà oníyàlé ilé náà àbúrò rí lórí fóònù wèrè ló fẹ́ para ẹ̀. ọmọ Jagaba ó manage wèrè ládùúgbò yìí àwọn olè kéékèèké. èmi yóò ti olè gan. o láìkì olè rárá. ẹ bèrè lọ́wọ́ àlébà mi kò lè jẹ rárá. mo máa ń súnmọ́ tí máa ti rí wọn ni. olè ò dáná. wọ́n bí yẹ ẹ ẹnìbó tó bá jà àwọn ọmọ mi nà lọ́wọ́ tè. bọ̀ ọjọ́ ọ̀lẹ̀ bẹ̀rẹ̀ gbogbo ilé ládùúgbò kẹ́ máa ráàzì one street kí ni gbogbo ilé. gbogbo driver license yìí ti dùn náà láti 2009. dẹ́. ẹ wo gbogbo glass. kí n ti yín. sórí pé àwọn glass yẹn ti fọ́. ẹ̀yin lẹ máa tọ mọ́tò tí máa gbé jáde ni. tó bá ti ń lo ìgò dúdú òsì tẹ́ ẹ máa ń lò yẹn tẹ́ ẹ bá ti fẹ́ ṣe mọ̀dàrú ni ẹ mọ̀ pé àti ń gba plate number tuntun sì sá so plate number yìí ò wọ gbòòrò mọ́ ó ti yé ọ̀gbẹ́ni. nǹkan tá a máa ń sọ fún yín nìyẹn ká náà Boko Haram ló wá bí ń sìn ẹ máa ṣe ṣọ́ọ̀ṣà ẹ máa gan. kí ló ṣẹlẹ̀ mẹ́ẹ̀. sà ọ̀gá mi sà ó máa fún mi ìwé sí ni ìwé ẹ̀dẹ̀ ti dùn mo dẹ̀ tún bá sọ̀rọ̀ ó tún bá mi hágìw. ó yá take him to office. ẹ dúró náà ṣé kì í kàwé kẹ́ tó ṣiṣẹ́ ọlọ́pàá.